tó ọlọ́run ọba ọba ògóògo ọba lèwú lè ṣe ọba lè ṣe lèwí alápá kábíkábí ọba tó gbọngbọ́n tí ò fara ti kankan ọba àánú ọba tí ó máa bẹ títí láéláé alágbára lórí ayé gbogbo ọba ìdíbàjẹ́ alásọtẹ́lẹ̀ ohun gbogbo ọba ajípọ̀jọ́ kúdà olúwa ìbà rẹ o ìbọn Elédùmarè ọba àjíkẹ́ ọba fẹ́rẹ́fẹ́rẹ́ ọba àdúràpè agbenimọ́dẹ̀yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gún ọba lọ́gbọ̀lọ́lá ní ìlẹ́yẹ ọ̀gbàgbà tí gbára àdúgbò abọ́ ọ̀gbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀nú ọ̀fìn ìbà Elédùmarè adúpẹ́ pé òkun ìbà lọ́wọ́ àwọn ìyá mi òṣùwọ̀n mọ̀gà àwọn látoríjọ kan àtòróró jẹ fún ọ̀gàlàntà ajẹrun òru àjẹdọ èèyàn mọbì ìbà yín o láàlú ògiri òkò òbẹlẹkùn sunkẹrù òbẹlẹkùn òbá ń dá sọ̀rọ̀ tí ò tó dá sí ẹlẹ́kùn sunkún láàárọ̀ yẹn ṣẹ̀jẹ̀ onímì sunmi láàárọ̀ yẹn sòfún ẹbọra ti jẹ látọ pa èṣù mọ sí ilẹ̀ Yorùbá o èṣù mọ dèmi náà tí mo já tọpọ ètò yìí ní wọn dà mí láàmú gbogbo àwọn olólùfẹ́ wa lórí ìkànnì yìí wọn dà wọn náà láàmú o nígbà kálukú wa orí bá ti ṣe jẹ àárọ̀ náà gbégbà wọn jà rí ogun pẹ̀ntúká wọn jẹjà ìdí wọn jò jalè Yorùbá wọn jà rí láburú wọn jò kọrọ wa wọn jò já sákùdí ire báyìí lójú owó máa rí níre báyìí láàṣọ tata rí torí pé ọwọ́ jígẹrẹ tèmi ó tó mi lọ́wọ́ ẹ̀là funfun gbò mọ́ṣá ìlànà rẹ wá kò wá torí tọ́sán bá so nígbó níjù a máa la ọ̀nà kan ni bọ́ọ̀rọ̀ òǹbó bá so nígbó níjù a máa la ọ̀nà kan ni Elédùmarè mọ́ṣá ìlànà rẹ wá kàn wá àtàwọn olólùfẹ́ mi tí wọ́n ń gbọ́ mi lórí ìkànnì yìí ilẹ̀ ọ̀gẹ́rẹ́ dọwọ́ rẹ alápò òkà tí ọmọ aráyé pẹ̀lú alápò orí ilẹ̀ mọ́jà ṣe ọtẹ́ mọ́jà tójú ilẹ̀ mọ́lẹ̀ o mọ́jà kẹ́gun ayé ogun alẹ́sẹ̀ mọ́jà àjẹsọ́fẹ́ àwọn àgbàlagbà aṣọ ọ̀ka ènìyàn mọ́jà bá wọn tẹ Elédùmarè dọwọ́ rẹ tó kí ló gbé wá sórí ìkànnì yìí lénìí òun náà ní òkùnkùn bírímù eléyìí tí ìjọba tó gbé káwa mọ́lé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bó tiẹ̀ jẹ́ pé lágbára lọ́wọ́ Ọlọ́run jẹ́ ká àti rógun lọ́dọ̀ tèmi bí arógun ẹ̀jà àṣẹ̀rẹ̀ ìjà lájàyè ṣùgbọ́n tẹ́ ẹ bá wo gbogbo òlú lọ inú òkùnkùn ní gbogbo ayé wa o ní Nàìjíríà lónìí inú òkùnkùn bírímù lórílẹ̀‐èdè Nàìjíríà wà láti last week àti last year láti ń fèsì challenge yìí lọ́wọ́ tá a wá wà yìí wọ́n ti sọ gbogbo ẹ̀dùn kòkò pátápátá completely tó mú odidi gọ́vnọ̀ Niger State tó fi give announcement wípé níbi tá a wá bá dé yìí kó ní kálukú yá lọ embrace solar àpolówó ọjà fáwọn yìí solar o ṣùgbọ́n ṣe mọ̀ kí mo sọ̀rọ̀ kan fún yín aṣọ́rò òkè gan solar inverter ni wọ́n install bẹ́ẹ̀ last year nígbà tágbára àwọn ò gbé iná mọ́ petrol tá à ń rà tá a fi ń tepo òun náà ti wọ́n petrol ti di Dangote jẹ́ kó mọ́ iye wa àsàtàná pé petrol di 1,400 níbi tá à ń bá a lọ 1,400 nígbà tí mi ti rí inverter yìí ṣe mo ná 6,000 every 3 days lẹ́yìn kí n fi power ná lẹ́wọ́ alẹ́ kákàgbátẹ́gùn àlè tán sún kí n dẹ̀ fi power omi kí n fi pọ́ǹpù omi sókè ó tán wọ́n máa gan tí mo ń lo iná fún nìyẹn títí tó fi dàkókò tí Ọlọ́run fi bòmí láṣìírí tí mo fi ṣe kíní inverter títí Starlink tá a sọ tí àwọn èèyàn ràn wá lọ́wọ́ fún a ṣì wà lórí ẹ̀ kò tí ì dé àti ọ̀dà fún kò ì dé tó bá ti dé
máa wo installation kan tá lẹ́ẹ̀rí lágbára Ọlọ́run gẹ́gẹ́ bá ṣe ṣàdéhùn. Gbogbo proto step tó ní ká take àti take ṣá à ń retí ẹ̀. Àtúnfi àkókò yìí àtúnfi dúpẹ́ lọ́wọ́ èèyàn wa pẹ̀lú àtìlẹyìn yín àti àfọkànsí. Kí ni mo fẹ́ fàyọ ni pé ẹ wá wo bí kinní ṣe wá wà tí gbogbo ẹ̀ dàrú dàpọ̀ tó tí ò lójú. Àwọn èèyàn kan wá gbé oríṣiríṣi kọ́mẹ̀ntì kan jáde. Ọ̀rẹ́ wa kan yóò bá wa kà sí yín létí sí tẹ́gbọ̀n orúkọ tí wọ́n pe Pẹ̀kẹ́lẹ́mẹ́sì sìn. Ó yà mí lẹ́nu pé wọ́n ti ẹ̀ tí sọ bàbá Tinubu ló kọ́ tó jẹ́ pé Pẹ̀kẹ́lẹ́mẹ́sì wọ́n sì ń pè wọ́n sì ń sọ ló kọ́ lọ́wọ́lọ́wọ́. Mo sọ fún bàbá Tinubu tí kì í bá ṣe pàgbà dé. Bàbá Bọ́lá Ahmed Tinubu wà láì àgbà ló dé. Ní ò jẹ́ mọ̀ wípé àbùkù ńlá ni Pẹ̀kẹ́lẹ́mẹ́sì kan ló fi kan ìjọba yín pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó sọ pátá. Òun ló mú plan bande to band zero wá. Bande ò rí náà tàn, C ò rí náà tàn, B ò rí náà tàn, D ò rí náà tàn. Gbogbo báńdì tó pín fúrílẹ̀-èdè yìí òun ló jẹ́ kí ìjọba yín káwọn èèyàn ó rí wípé ẹ̀ ń pín olówó yàtọ̀ sí tálíkà. Bẹ́ẹ̀ ṣe wá pín olówó yàtọ̀ sí tálíkà tó olówó náà padà rí náà tàn, tálíkà náà ò rí náà tàn, ọjọ́ àwọn àpò kankan náà ó wá wà grinded kalẹ̀. Rí náà Nàìjíríà tàn. Kí ló fà á? Torí pé gbogbo yín jọ ń dọwọ́ burọ́. Bàbá Bọ́lá Ahmed Tinubu dọwọ́ burọ́. Pẹ̀kẹ́lẹ́mẹ́sì náà ń dọwọ́ burọ́. Ó ní ò jẹ́ kí àṣeyọrí wà nínú ìjọba tẹ̀ ń ṣe yìí. Ó dẹ̀ àfẹ́ tí yín gan. Mo sọ láìmọye ìgbà. Ẹnìkan pè wá nígbà tá à ń campaign fún bàbá Bọ́lá Ahmed Tinubu. Ó ní ìjọba olówó ó ní bàbá Tinubu máa ń rọ̀n. Tí ó sọ pé àwọn olówó àyè tí wọ́n mọ̀ gbére. Ẹ rí i pé gbogbo ìgbà tá a fi mọ̀ yín náà ẹ̀yin lẹ kírètì Lẹ́kí. Nígbà tó yá ẹgbẹ́ Lẹ́kí Peninsula dé. Nígbà tó yá à ń tún ti ń gbọ́ Banana Island. Nísìnyí a tún ti ń gbọ́ oríṣiríṣi. Bàbá Tinubu ló kírètì Banana Island separate yọ olówó kúrò láàrin àwọn olówó. Wá ní plan kankan fáwọn olòṣì ní orílẹ̀-èdè yìí. Kò sí plan. Tí design kankan tó pè ọmọ tálíkà rí. Ṣe rí pé ok plan tí mo ní ni mo fẹ́ káwọn èèyàn náà ayé wọn bẹ́tà. Àfi tẹ́ bá kẹsọ̀ lórí ahọ́n bọ́ ẹ̀ ní rí inú action yìí. Òun ló dífá fún coastal highway tẹ́ ẹ lọ ṣe láti Victoria Island tẹ́ ẹ ń gbé lọ Calabar. Táwọn tó dìbò fún yín wà ń Ṣàngó nínú pọ̀tọ̀pọ̀tọ̀. Àwọn tó dìbò fún yín bẹ nínú Ọpẹ́ Ìlú, Ságbàdo, Òkè Odò títí lọ sí Ìjókòó Ọ̀tà nínú pọ̀tọ̀pọ̀tọ̀. Tó kí tẹ́ bá ń jáde láàárọ̀ pọ̀tọ̀pọ̀tọ̀ ni máa ń wọlé bọ̀ wá sùn pọ̀tọ̀pọ̀tọ̀ ni wọ́n tọ̀ délé. Àwọn lólùdìbò coastal highway èèyàn mélòó ni àpótí ìbò mélòó lẹ gbé lọ sí coastal highway tó fi dìbò fún yín bẹ̀. Bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ ṣé àdúpẹ́. A ti rí yín ọ̀pọ̀lọpọ̀ ti jẹ́ ká mọ orí èèyàn tẹ́ jẹ́ pé ìjọba olówó lẹ̀ mọ́ rọ̀ ẹ̀rọ ìjọba tálíkà. Now ẹ wá padà sọ́dọ̀ àwọn tálíkà pé kí wọ́n wá dìbò ní 2027. Bóò lẹ́ ṣe campaign fún wọn. Agolo ráìsì kan, agolo ẹ̀wà kan. Àárín ní north níbi tí ọmọ yín ti ń pa màálù tí wọ́n sì ń ṣe ráìsì fáwọn èèyàn tí wọ́n mọ̀ gbé Kóńgò tó ń gbé takeaway ilé wọn lọ́wọ́ tó fi ń ṣínú. Àrí káàkiri irú ìjọba tẹ́ ń rán nìyẹn. Ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn ẹgbọ́n nǹkan tárákùnrin yẹn sọ pẹ̀lú ìjọba yín. Ìjọba òkùnkùn náà pé. Yoruba language is very sweet. So everybody knows that electricity nowadays is kind of trash in most places. Not everywhere, but in most places. Now, so somebody actually starts with this tweet and come and look at the comment under this tweet. God, Yoruba is sweet. So somebody said, His Royal Majesty, the Olokokun of Okokun Kingdom, Oba Adelabu, Pẹ̀kẹ́lẹ́mẹ́sì, Okokun Birimu Birimu.
What is wrong with you? Another person says, Kábíyèsí Aláyélúwà, ọba olókùnkùn tìlú òkùnkùn, kádé pẹ́ lórí o. That's why I go under the comment, oh God, I beg. Person say, ẹbọra ńlá tí ń fi òkùnkùn ṣaṣọ òbora. Òkùnkùn ńlá tó ń dẹ́rù bà náà. Òkùnkùn ńlá tí ń paná lù. Òkùnkùn ńlá tí ń gbé transformer mì tí òpó iná tí òpó náà. Aláyélúwà tí ń rọ òkùnkùn bí òjò. Ẹ̀rù jẹ̀jẹ̀ tí ń fi òkùnkùn ṣe wọlé wọ̀de. Ẹbọra ńlá tí ń lo power bank lo Mr. Ó bẹ̀rù Ọlọ́run ò dé bẹ̀rù. Wá tiẹ̀ bẹ̀rù Ọlọ́run èwo leléyìí kí leléyìí. I don't so laugh tire. So Tófúnmi said, Kábíyèsí o, mo yíká ọ̀tún o, èmi pẹ̀lú hand fan mi. A tún yíká òsì, kí sólà pẹ́ nínú ọ̀ràn, kí kẹ́ẹ̀gì pẹ́ nínú ilé epo. Kábíyèsí o, Tófúnmi ìwọ náà. Tófúnmi ìwọ náà. Another person says, His Royal Majesty, Ọba òkùnkùn báyọ̀, òkùnkùn labú, pẹ̀ǹkẹ̀lẹ̀ darkness, aka olókùnkùn bírímù of Nigeria. Mo ṣí fìlà forí adé o, holiness o, holy o. Kò sí nǹkan tó holy lára orúkọ ẹ̀ kankan, kò sí nǹkan tó holy lára ẹnu ẹ̀ ò yàtọ̀. Another person says, olókùnkùn bírímù 1, Ọ̀jájá of National Grid Band 001, Sodiq ìgbẹ́nu dákẹ́. Sodiq Adélabú afinisókùnkùn jagé. Another one says, Adé ilé yìí ò gbọdọ̀ pẹ́ lórí o, òkùnkùn bírímù ní gbogbo ìlú wa o, ara lé ò rína, ìrọ̀nà ò mójú lé mọ́, èwo ni ká jo ìyàwòdì, ká má lè gbẹ́dìyẹ. Báwo ni ọba òkùnkùn gan ò ṣe ní padà fi ẹnu gún lẹ́kùn? Ẹgbádé lórí ilẹ̀ o, ó ti sú wa. Another person says, Èdè Yorùbá dùn tí. Another person says, Yorùbá too sweet. Another person says, Adélabú dé, ìmọ́lẹ̀ wọlẹ̀, òkùnkùn farahàn, dẹ́rì. Kiri èmi lówó gbì. I don't do again. There are plenty. Another person says, Ẹlẹ́mi òkùnkùn of Okoko Kingdom, Adéòní pẹ̀lú. I beg, make I just drop everything. It's too much. It's Nigerians. Ìyẹn bẹ́yẹn, mo dúpẹ́ yìí náà ti rí nǹkan tọkùnrin yẹn pé òkùnkùn bírímù of our time. So ìyẹn kọ́ ni ó kàn, àlàyé ọ̀rọ̀ kékeré kan náà wà tí mo fẹ́ ṣe lórí ọ̀rọ̀ àwọn ọba. Ṣe rí ọ̀rọ̀ insecurity, ẹ rí i pé ó ti kan tó lórí tẹlẹ́mù, ó ti di gòbè sí everybody lọ́rùn báyìí. Èyí tẹ́ ẹ bá wo ohun tó ṣẹlẹ̀ ní Maiduguri láti ibi ìjọba ìlú kan wá, ẹ rí i pé ó nípọn díẹ̀. Tẹ́ ẹ bá rí i pé pẹ́sidẹ́ǹtì ó sọ̀rọ̀ lánàá àbíjẹta tí ń kí wọn, tí ń kí Zulum, ó kí Shettima gan. Àwọn Bọ́lá Ahmed Tinubu kí Shettima, wọ́n sì kí Zulum, wọ́n kí gbogbo entire family tí nǹkan kàn ní ilẹ̀ Maiduguri pé ká kú ìrọ́jú àwọn èèyàn wọn. Ní tá a sọ nìyẹn, ẹ̀ ń ṣe dáadáa sáwọn ìran òkè, ṣùgbọ́n àwọn ìran tí nǹkan bá ṣe wọ́n, ẹ̀ ní sọ pín. Ìyà jẹ Yorùbá wàláì, ìyà jẹ Yorùbá gan o. Torí ẹ̀ ni mo ṣe ń sọ fún gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá lónìí, nítorí ọ̀la tí bàbá Bọ́lá Ahmed Tinubu bá rí 27 he tó mọ sọ ẹnu, tó bá wá sọ̀kalẹ̀ ń bẹ̀, kí ni ẹ rò pé yóò ṣẹlẹ̀ síran Yorùbá lọ́la níbi tí wàhálà ìdè dúró? Kí ni ó jèrè ń jẹ ilẹ̀ Yorùbá? Tí mo ń sọ yé mi ní gbogbo ìgbà tí mo fi ń béèrè question lórí ẹ̀. Ẹ wo àwọn ọba tá a ní yìí, gbogbo àwọn ọba wa yìí, tẹ́ ẹ bá wò wọ́n dáadáa, ẹ rí i pé wọn ò jọ ọba. Wọ́n kàn dàbí ẹni tá a kàn fi dín gẹrẹwu orí ìtẹ́ bàbá wọn ni. Gbogbo wọn ò jọba. Tẹ́ ẹ bá wọn bá àwọn ọba ti rí látijọ́, tá a bá bímọ tuntun nínú ààfin tó jẹ́ pé ìran kábíyèsí ló bímọ o, ní wọn ò ní jẹ́ kọ́bọ gbọ́ pé ọmọ wọn bímọ, nítorí pé wọ́n mọ̀ pé tí kábíyèsí bá yọjú sọ́mọ tuntun lójijì, possibility wà kọ́ ọmọ yẹn ọmọ yè.
nítorí agbára tí ń bẹ lọ́wọ́ àwọn ọba ń gbà yẹn. Nígbà tá à ń sọ yìí ọ̀rọ̀ tá à ń sọ yìí gbogbo around 80 ìtàn pẹ̀lú ọba sì ń bẹ ńlẹ̀ Yorùbá o tó jẹ́ pé tọba bá wò ń bí kan tó bá sọ̀rọ̀ ọba bá lórí ohun gbogbo ni. Yorùbá ní ọba tó bá lórí oṣó tó bá lórí àjẹ́. Báwọn àjẹ́ ọba dán kankan wò ládùúgbò kan wọ́n máa kàn sọ́ba kẹ́lẹ́ bá mọ̀. Ọba ló mọ̀ sí torí wọn ò ní pàdé pẹ̀lú rẹ̀ kábíyèsí báyìí ìṣẹ̀lẹ̀ tẹ́rítìrì adẹ̀fẹ́ dán kan báyìí wò ọba ó mọ̀ wọ́n ó mú etí rẹ̀ gbọ́ níbi tí àwọn ọba yẹn ní agbára dé ńgbà yẹn. Bọ̀ lẹ́nìí ìrẹsì pátí ò jẹ́ káwọn ọba wa kí wọ́n dá kankan mọ̀ mọ́. Nígbà tó ọba tí ń fọwọ́ ara rẹ̀ tú mẹ́mẹ́ ewé mẹ́mẹ́ nípa títí ń fi sórí ráìtì jọ̀lọ́ọ̀fù. Ẹ̀wọ̀n expect kí ọba yìí ó pàṣẹ kó múlẹ̀. Ẹ̀wọ̀n expect kí ọba yẹn kó sọ fún gọ́fúnà wípé inú sì ń bí mi sí ọ kí gọ́fúnà ó sì respect ọba yẹn. Ibi tí wàhálà ti wà nìyẹn o. Òun ni tó bí èmi nínú gbà yẹn gbà tálàfin dé tálàfin wá gbéjà wọlé Yorùbá tó bẹ̀rẹ̀ sí ní jà tí ń bá àwọn ọba yòókù fa làkàdí. Gbogbo kínní ni mo rò mọ́ra wọn tó mẹ́mi sọ̀rọ̀ jáde ńgbà yẹn. Because àwọn nǹkan ti wà tí wọ́n ti ń tẹ̀ báṣubàṣu. Ìrètí wa ní pátá láàfin bá dé gbogbo insecurity yóò dópin torí ń ta àmọ̀ràn bàbá wọn sí. Gbogbo tán dé tí wọ́n burú ju àwọn ilé tó ti jẹ ṣáájú wọn lọ. Ìyẹn ló wá mú mi ronú lórí ọ̀rọ̀ wọn wípé kí ló dé tí ilẹ̀ Yorùbá dà báyìí. Mo wá rò ó ṣáájú mo wá sọ nǹkan kan níbi kan lánàá mo ní ẹ mọ̀ wo ipò ọba tẹ́ ń wò yìí yóò padà di yẹpẹyẹpẹ nílẹ̀ Yorùbá o táyé ò ní ìdùnmọ́ tí wọ́n fi lọ yàn téèyàn ó sọ pé láti lọ ṣe kíni ẹ lọ fún àwọn èèyàn lágbolé kí wọ́n mọ̀ yanjú ẹ̀ lára ara wọn. Ipò ọba ń bọ̀ ń bẹ̀ torí kò ní wúlò mọ́ ayé ò relegate ẹ̀ wọ́n mọ̀ ṣe ẹ̀ka pàtàkì láàrin ìlú wọn ò sì ní gbégbá etí kábíyèsí ò ní gbọ́ sí nítorí pé àwọn ọba àlú wọ́n wà ẹ̀ẹ́ra lẹ̀ tú ọba náà ni ó tún mú ilẹ̀ tí ó tún jìtà. Níbi tí wọ́n bá dé lẹ́ni ni mo sọ yìí o àwọn ọba náà lẹ́ẹ̀ra lẹ̀ lọ́wọ́ wọn tó ju ilẹ̀ yín tà kọ́ ọmọ ọmọ talẹ̀ fẹ́yàn méjì mẹ́ta wọ́n lọ rojọ́ létí ọba wípé ilẹ̀ yìí àwọn méjì ń jiyàn sí ìṣẹ̀lẹ̀ kó sọ pé òkè o ibi táyà méjèèjì bá dé ebi tó talẹ̀ fún yín kan yanjú ẹ̀ lára ara wọn. Ọbọ̀ba ni mo gbẹ́sẹ̀ lé ilẹ̀ ń ni ó bá tààrí wọn máa fi jẹ ṣiṣẹ́ mọ́ nínú ilé tiẹ̀ ọba àlù níbi tá a bá délẹ̀ Yorùbá lónìí nù. Ọba yẹn wá yẹpẹrẹ débi pé tí wọ́n bá fi lè jáwé lè léèyàn lórí ní local government tó o bá jẹ́ bóyá bíi chairman local government àbọ̀ jẹ́ bíi councillor tí kábíyèsí bá ń pẹ́ lé òun ọ̀rá yẹ sọ́wọ́ bá pé ìráyè báyìí pé mo busy. Láyé àtijọ́ tó jẹ́ pé tán bá ránṣẹ́ pé Awólọ́wọ̀ pé wọ́n fẹ́ rí nílé Ifẹ̀ àbí wọ́n fẹ́ rí níjẹ̀bú Òde pé Àwùjalẹ̀ fẹ́ rí Awólọ́wọ̀ yóò mọ sáré bọ̀ ni wọ́n dájọ́ ìgbà tí wọ́n fẹ́ lọ sí ìgbéyàwó ni pé kábíyèsí invite wa fẹ́ lọ rí wọn. Lénìí kábíyèsí ni ó la Àbújá lọ rí wọn. Kò sí alágbára kankan tí lọ́ọ́ ń kalẹ̀ kó mọ́ba lórí mọ́ torí wọn ò wúlò fún kankan. Kò sí tá fẹ́ sọ community wọn ò rí mójútó. Fúlàní ń pa kúkúrú pa gógùn púpọ̀ nínú wọn ò rí Fúlàní contain lórí gbogbo àwọn àwà tí Fúlàní wù tẹ́rítìrì wọn. Púpọ̀ nínú wọn ló talẹ̀ fún Fúlàní tí ń gbowó lọ́wọ́ wọn lóṣooṣù. Táwọn Fúlàní dẹ̀ ń sọ lójoojúmọ́ pé ẹ bèrè lọ́wọ́ ọba lẹ́yìn ẹ bèrè lọ́wọ́ ọba yín tí ì bá fún ní nǹkan. Tàdé ń fetí gbọ́ ẹni kí wọ́n làwọn ọba àwọn yẹn ṣe wọn ò ṣe ẹni kankan àwọn náà kàn ń wò ní wọ́n mọ wòran. Àáfàá kan wá nínú àwẹ̀ yìí ó wá ṣe wáàsí orí mi wá wú ó wá sọ àṣírí ńlá kan nípa Aláàfin àná. Ó ní Aláàfin àná
ìdí tó fi jẹ́ pé ìpasẹ̀ rẹ̀ ní gbogbo wàhálà tó wà lẹ́yìn Yorùbá ìṣèwárì ẹ má gbọ́ látẹnu mi ẹ gbọ́ látẹnu àfáà yẹn. Yorùbá wa ganú lẹ̀ Haúsá dẹ̀ fi wọnú gbogbo tẹ́lítì wa tán ó fura àwọn ni wọ́n ń gọ̀kadà àwọn ni wọ́n ń sun bàtà àwọn ni wọ́n ń ra fóònù tó bàjẹ́ àwọn ni wọ́n ń gbé kànga fún wa ládùúgbò ẹ tún pè wọ́n wọlé wọ́n tún wá ń ra bólà ẹ mọ̀ pé wọ́n wo skeleton lé yín wọ́n fẹ́ fọ́n fèrè lẹ́lẹ́kọ́ nínú refinery Dangote kí wọ́n kó èké tó wà ní gbogbo fisiniti yín jáde arìgìyàn wọ́jà lójú bí èbó kan wò lè jẹ́ méjì o. èyí tí mo fẹ́ sọ níwà sí mi lẹ́nìí kò ṣe tó gùn àwọn bàbá wa ni mo fẹ́ fún ní mẹ́sẹ̀gì kí wọ́n má bà ayé wa jẹ́. àwọn ọmọ là ń bí yìí o orí àwa ọmọ yìí pé gan o kò ṣeré o. láyé tẹ̀yìn bàbá wa ayé ẹ̀yìn ìyá wa orin tẹ gbọ́ orin àwọn Haruna Ṣọlá Àyìnlá Ọmọwúrà ni bá orígun ààbò gbọ́dọ̀ ṣẹ́gbọ́n bọ̀rọ̀ kàlà wàhálà làwọn ń gbọ́ ní generation tiwa o ó jura wọn lọ. Drop a yes if you agreed with this message. nígbà tí ẹ̀yin bẹ̀rẹ̀ nígbà tí wọ́n máa pàṣẹ fóbìnrin lẹ́yìn fẹ́yàwó nísìn ìgbà tóbìnrin ń ṣe 50 tọkùnrin ṣe 50 làwọn ń fẹ́ wọn. àná àwọn tó gbóná nínú àwọn bàbá wa cocaine ni wọ́n máa ń fà àwọn tọ̀dọ̀ tàwa yìí Colorado ni wọ́n ń fà ọ́. Chelsea rí cocaine tó bá fà àwọn tó bá wọnú agbárí rẹ̀ tán yóò máa gbá báyìí ni. Colorado ti sin dẹ́ẹ̀tì mọ̀ pé kì í ṣẹgbẹ́ cocaine pé tó bá gbé kọjá yìí yóò gbọ́n pa báyìí. ó jura wọn lọ. àwọn tọ́lọ́run rán Musa sí ló jẹ́ Musa orí bó ṣe rí yẹn àwọn tọ́lọ́run rán Muhammadu sí lóun náà fi rí bó ṣe rí yẹn àwọn tọ́lọ́run rán àwa náà sí ló jẹ́ àrí bá a ṣe rí yìí. àwa náà lálàáfíà o. èyí tó bà mí nínú jẹ́ jù ó ní pé àwọn tí wọ́n yẹ kí wọ́n jẹ́ good example láàrin wa àwọn ni wọ́n sùn ni wọ́n tún ń lóògùn oorun wọ́n dẹ̀ ń ba ọ̀la lẹ̀ Yorùbá jẹ́ wọn fura. àwọn ọba wa wá ń jà sẹ́mi jù ọ́ ìwọ ò jù mí àwọn tí ó kó wọn lẹ́rú dẹ̀ ti wà lẹ́yìn kùlé wọn mọ̀. àwọn ọba wa nílẹ̀ Yorùbá wọ́n ń jà sí èmi jù ọ́ ìwọ ò jù mí bandit dẹ̀ ti dé Ògbómọ̀ṣọ́. wọ́n mọ̀ àwọn bàbá yẹn ò mọ̀ wípé kọ́ńtírì mẹ́rìnlélógún 24 kọ́ńtírì ni àwọn bandits yẹn ti ń kóra wọn jọ ní Áfíríkà láti gba Nàìjíríà padà fún Fúlàní lógun tó parí lẹ́yìn kùlẹ́ńbì tó mú àwọn jagun ọdẹ ń lọ kúrò nìbàdàn wá sóṣogbo give and take láyé ẹ máa transfer fún wa báwọn fẹ́rí ń jọ̀wọ́n náà wọ́n pé kọ́ ọmọ rìn owó kọ́ ọmọ kọ́ mú owó kọ́ ọmọ kàgbó owó kọ́ ọmọ ha kó má bẹ̀rẹ̀ rú ààyè yẹn ò sí tó bá mojú study dáadáa àwọn tó jókòó yìí wọ́n ń wo future lánàá àwọn. wọ́n máa sọ pé ẹni tí ọ̀la náà fi àrárá àǹfààní bí yóò bá sick tán ìran lọ ní kí wọ́n máa lọ fún alábẹ́rẹ́ kọ́mọkọ́mọ kàgbó ni àwọn ànọ́mà padà á fi wèrè pamọ́ àwọn àti nice boy síta. If you tell me, you will know the kind of Fúlàní kì í gbàgbé tán o tí Yorùbá bá sùn tí wọ́n ń sáré Ọ̀yọ́ empire ẹ wo iye ibi tí a ti sáká kó tó di pa débi tá a délé ni àwọn torí politics à ń ba future àwọn ọmọ wa jẹ́ àdẹ̀fúra bóyá lẹ́mọ̀ tí ń bẹ lọ́kàn àfáà tó bímọ lẹ́nìí tá à ń ṣe kó mọ́ ere kí wọ́n mọ̀ kó gbogbo family wọn lọ Canada ni wọ́n mọ̀ sá ẹ̀ mọ̀ àṣírí mo sọ fún yín yẹn bàbá mi ní ẹ̀gbọ́n wọn ti kó Nàìjíríà mi kì í ṣe pé àfáà awúrú ṣe àfáà Ọlọ́run ṣe mí látọ̀run wá tí n bá wo nǹkan báyìí tí n bá sọ̀rọ̀ lórí ẹ̀ tó o bá tẹ̀lé wàláhì wà regret ẹni ìyá fi ń jẹ mí o tọ́lá wọn tí ò tó mi nínú àfáà ti kọ́lé ńlá wọn ti lo mọ́tò bẹ̀ǹbẹ̀ wọ́n wò pé náìsì gbọ̀ngàn kí ló dé tó ń fìyà jẹra rẹ̀ no. What goes around will surely comes around. tó o bá ń pààyàn lẹ́kún tó o fi ń kọ́rọ̀ dán fọkànbalẹ̀ àpá tó bá gbàgbàgbàgbà ẹ sọ fún kọ́mọ tiẹ̀ náà ó san. àpá tó bá gbàgbàgbà ọmọ tiẹ̀ náà ó san. àmọ́ tẹ̀ dínú tó dáná wákà máa ta àmẹ́lú tó jìsà wákà máa ta sara wò ta sọ. n tó dàrú máwọn ọba wa lójú tí ò yé wọn
mo fẹ́ tú yín lẹ̀ díẹ̀ tó bá wà lé tó bá ń wò mí mo fẹ́ di ọ. bàbá wa Abdulhamid Adéyẹmí Àtàndá Aláàfin tàná ó ní gbogbo àwọn bàbá wọn ò tọ́ fi ń ṣègbéraga o ó dẹ̀ pọ̀ jura wọn lọ. ó jura wọn lọ. Adéyẹmí kì í ṣe ẹgbẹ́ àwọn tí wọ́n fira wọn wé ọba nísìn. Adéyẹmí tó ti kú yẹn kì í ṣe ẹgbẹ́ Aláàfin tòní no matter anything tí ó lè wù kó tún bẹ́ẹ̀ dà lọ́la. ó káì ọba Ìbàdàn tí Adéyẹmí bá ń kílèmù pé mo jù ọ lọ kì í ṣe síìtì ọba Ìbàdàn l'Adéyẹmí ń sọ kí bàbá wa Aláàfin tòní ọmọ ọmọ mo mọ̀ ọmọ wí ni o ọmọ ọba ni mí ọmọ asẹ́ tí mú mi kíkan ni mí ẹ̀rù ogun kì í bà mí n sì bẹ̀rù kí ni ó ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ tí n bá sọ. máa láwùyẹ mú ti bì sẹ́yìn fì máa tàbí ìwọ yìí abẹ́lẹ̀ ń ta sí ogun òkú ràn mí rí. Yorùbá wa ganú lẹ̀ Haúsá dẹ̀ fi wọnú gbogbo tẹ́rìtì wa tán ó fura àwọn ni wọ́n ń gọ̀kadà àwọn ni wọ́n ń so bàtà àwọn ni wọ́n ń ra fóònù tó bàjẹ́ àwọn ni wọ́n ń gbẹ́ kànga fún aládùúgbò ẹ̀ tún pè wọ́n wọlé wọ́n tún wọ́n ń ra bólà ẹ mọ̀ pé wọ́n ń wo skeleton inú ilé yín ni wọ́n fẹ́ fọn fèrè lẹ́lẹ́kọ nínú refinery Dangote kí wọ́n kó èké tó wà ní gbogbo fisiniti yín jáde arìngìrì wọ́jà lójú bí èbókọ̀ ò lè jẹ méjì o I'm telling you ò lè jẹ méjì tí ò bá sì pààyàn yóò sọ̀yàn lálábọ̀ ara kí ló dé tí Sunday Igboho gbé bọ́dì ó yẹ kó mọ̀ sí èèwọ̀ bàbá mi ní wọn jà masala mo máa kíkanjú lójú ogun owó bàbá dá mi kò ní bàjẹ́ o. kí ni mo fẹ́ lò níbi ọ̀rọ̀ tí mo sọ bàbá wa Aláàfin nígbà tí wọ́n jọba ní 1971 ni wọ́n jọba ọba tí wọ́n bá lórí ìtẹ́ Olúbàdàn nígbà náà 1970 lòun jọba òun ni nọ́mbà 34 Olúbàdàn bàbá wa Adésọjí Adérẹ̀mí 1930 làwọn jọba ntí Olúbàdàn ṣe tí Aláàfin fi gbà fún àwọn méjèèjì coronation entitlement ni Aláàfin wò kó ń ṣe throne pé àga Aláàfin nítorí Adéyẹmí ń wò kọ́ nìyẹn nítorí Adéyẹmí wò ni pé wọ́n senior mi ló fi gbọ́lá fún wọn jùlọ rárá o wọ́n senior mi ló fi gbọ́lá fún wọn bàbá Adésọjí Adérẹ̀mí sì mú Aláàfin gẹ́gẹ́ bí àbíkẹ́yìn Oòduà ó fà á mọ́ra gbogbo ibi tó bá lé nígbà yẹn Aláàfin ní máa rántí máa lọ jíṣẹ́ yẹn Adérẹ̀mí Adésọjí ọba yẹn dẹ̀ pọ̀ gan kódà nígbà tí ń sọba lọ́wọ́ ó tún ṣe mínísítà láyé Western Region nígbà tí àwọn bàbá yẹn kúrò ń bẹ̀ ojú bàbá wa Adéyẹmí Àtàndá ni wọ́n fi bàbá wa Olúbùṣe Síjúadé jẹ́ Ọọ̀ni Ifẹ̀ ní bàbá wa Aláàfin fi ń kílèmù pé mi kì í ṣẹgbẹ́ ẹ̀. You cannot claim seniority lórí mi nítorí bí wọn nìyẹn wọ́n ṣe pé síìtì Ọọ̀ni Ifẹ̀ ni bàbá wa Aláàfin sọ pé àwọn jù lọ kí bàbá wa Aláàfin ó jára wọn kó wọ́n jẹ́ kẹ́nìkan bá tiwọn jẹ́. Ládọjà tí ó jẹ́ Olúbàdàn ti sìn fẹ́ wúlò púpọ̀ fúnlẹ̀ Yorùbá táwọn bàbá wa bá jára wọn o àǹfààní sì pọ̀ lára Ládọjà gan Ládọjà sì gbọ́n gan kí bàbá oríjì mi pé mo dákọ̀ wọn bàbá wa Abdulrasheed wọ̀lú Ládọjà bàbá Olúbàdàn tù ní ọlọ́jẹ́ mi ń gùn. Kí ni mo fẹ́ lò níbi ọ̀rọ̀ mi jihadu fi sabilillah tilẹ̀ Yorùbá nù bí n bá wí mi mọ́ eléyìí ó bọ̀ sí social media ẹ̀ sì sọ pé mo wí tèmi. A'udhu billahi minash shaitanir rajim. ṣé iná gbọ́n tí àfa yẹn sọ ṣé ti gbọ́n tán sọ gbogbo nǹkan ló ní bó ṣe dé ara nǹkan tá à ń sọ nìyẹn àwọn tí wọ́n jẹ Aláàfin Adéyẹmí sí lọ́wọ́ wọ́n ránṣẹ́ ni nígbà tó dé Aláàfin Adéyẹmí dé wọ́n rán ọwọ́ bàbá wa Adérẹ̀mí tí bàbá dé sí torí bàbá Adérẹ̀mí ló ṣokùnfà gbogbo bí Adéyẹmí Aláàfin ṣe jẹ ìwà máa ràn pé ókè o Lámídì lọ rẹpẹsẹ́ǹtì mi lẹ́kọ̀ọ́ fún prógrámù yìí lọ rẹpẹsẹ́ǹtì mi nílọrin lọ rẹpẹsẹ́ǹtì mi gbogbo bí táwọn ti invite wọn Lámídì ní máa pè pé kó lọ sí. kì í ṣe àpèrè ní Lámídì Adéyẹmí bá jà nígbà yẹn pẹ̀lú Olúbùṣe ìṣe wípé èmi náà ju Olúbùṣe lọ
èmi náà ṣáájú rẹ̀ gorí ìtẹ́ èyí tí wọ́n jọ ń fànù. ó sì bá Olúbàdàn fà á torí ó bá Olúbàdàn kan náà lórí oyè tó pé Olúbàdàn yẹn náà àgbàlagbà ni ẹ mọ̀ pé àgbàlagbà wọn fi ìjọba ń bá lóde Ìbàdàn àgbàlagbà ní arúgbó kùjọ́kùjọ́ ní Lámídì Adéyẹmí bá lórí ìtẹ́ Ìbàdàn gbogbo wọn èyí ní tẹ̀ fún tí wọ́n ránṣẹ́ ṣùgbọ́n nígbà tí àkókò tó tálàfẹ́ tí Olúbàdàn lọ Olúbàdàn yìí pẹ́ wọn fi bẹ́ẹ̀ pẹ́ kọ́lọ́ba lọ́ra bàbá wa Ràṣídì Ládọjà nígbà wọn jẹ Olúbàdàn mi Ọ̀wọ̀ Aláàfin wọn jẹ sí lòun náà fi rí Olúbàdàn tìgbà yẹn control ní fẹ́ràn àwọn Olúbàdàn control ìntàpọ̀lọpọ̀ àwọn Aláàfin rírì èdè ni tí wọ́n rò pé àwọn làgbà ọba ilẹ̀ Yorùbá tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fàdìgbọ̀n tábà gbogbo èèyàn fa làkàdí torí ẹ̀ arọ bàbá wa wá dé ẹ bá àwọn èèyàn yín ṣe papọ̀ ẹ kó èèyàn mọ́ra gbogbo àwọn tí ń bá yín sọ̀rọ̀ lábẹ́lẹ̀ tí wọ́n ní kò jẹ́ tí ẹ nídìí kì í jẹ́ ní ó dùn ni nǹkan ṣẹlẹ̀ Yorùbá a sì nídìí gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ìtẹ́ yìí kẹ́ ẹ pàwàdà kí nǹkan tó bọ́ sórí tòró ní títà fi ń sọ irúgbà tí pápẹ́wà tí bàbá Adéyẹmí wà lórí oyè tí ìjọba Tinubu wá rí báyìí yóò ti pe Tinubu wọlé yóò ti sọ fún pé èyí kàńdá ni o wọn ó bàjọba rẹ jẹ́ tí ò bá tiẹ̀ wá ní gbọ́ gbogbo ayé yóò ti mọ̀ Aláàfin ti yarí kò gbà Àwùjalẹ̀ tó lè sọ̀rọ̀ bàbá Síkírù Adétọ̀nà lónà tó ti sílẹ̀ wọ̀ yìí èyí náà wo gbogbo nǹkan bó ti rí lẹ́nìí ẹgbẹ́ tó kún kò gbà kí ìjọba Tinubu ṣàṣeyọrí pẹ̀kẹ̀lẹ̀ mẹ́sì ó mú ìjọba bàbá Tinubu ó sọ níjọba òkùnkùn mọ́ lọ́wọ́ bàbá Tinubu sì ní kò gbà àgbà ti dé wọ́n sì lágbàlagbà ìṣòro bí èwe bó ti ṣe lẹ́kọ̀ọ́ ẹ̀ lè rí mọ́ lọ bàbá Bọ́lá Ahmed Tinubu economy tí ó máa lé kiri nu paper work tí wọ́n fi bẹ́rù calculate pé the higher the demand the greater the supply bí ó sì máa bá demand and supply kiri nu tọ́jú òfin lọ àwọn ò ní lè take a decision bí òyìnbó nǹkan tó yìnbó value láyé ní decision making kì í ṣe gbogbo lè tẹ̀ ń ṣe paper work àti sọ́lá ìmọ̀ye gbà ṣùgbọ́n gbà tí bàbá Tinubu good economically nígbà tó young kì í ṣe gbà tó ti darúgbó yìí bàbá ti dàgbà òdodo ọ̀rọ̀ mo sọ fún yín lénìí yìí tó wà láàrin bí Tinubu ṣe ń behave pẹ̀lú Mugabe kó yàtọ̀ ẹ lọ wò dáadáa kí orílẹ̀-èdè wà ní òkùnkùn kó sì má rí kankan ṣe kí orílẹ̀-èdè kó wà ní òpáyé kẹ̀kẹ́ kó dẹ̀ má rí kankan ṣe débi pé gbogbo ayé ni wọ́n á believe pé òun gangan lọ́wọ́ sí bí ogun ṣe ń jalè Nàìjíríà kò dẹ̀ rí bí nǹkan ẹ wo nǹkan tí Buhari lọ sọ ní Al Jazeera ní London ní UK ẹ gbọ́ interview tán ṣe fún ẹ gbọ́ gbogbo nǹkan tí ń fọ̀mìtì níbẹ̀ ṣé bàbá Tinubu nígbà tó wà ní òpèké ṣé ìyẹn lè dẹrù rẹ̀ wò pẹ̀lú ẹ̀ ẹni tó yẹ pé àṣàjẹmọ́sẹ̀ ni tó gbogbo wa mọ̀ Bọ́lá Ahmed Tinubu of Lagos Jagaban àgbà ti dé òdodo ọ̀rọ̀ ni bọ̀ mo mọ̀ pé yóò korò létí àwọn wèrè kan yóò korò ṣùgbọ́n àgbà èmi ò ní tara mi àgbà ti dé sí Tinubu àṣírí lẹ́gbọ́ lẹ́nu mi lẹ́nìí fún mi sáàrí bó ṣe rí kéèyàn mọ gọ́fà orílẹ̀-èdè kó dẹ̀ wà lókòkò mo mọ èèyàn tí Bọ́lá Tinubu jẹ́ mo mọ ipa tó kó lórí pé kéèkó nìkan lè tán ná 99 2000 mo mọ effort ẹ̀ pé iná gbọ́dọ̀ tàn lẹ́kọ̀ọ́ tí kì í bá ṣe pé Ọbásanjọ́ yìí bàbá Ọbásanjọ́ yìí jẹ́ èèyàn bí tó frustrate effort tí wọ́n ń gbà yẹn iná Èkó ò bá ti dá dúró láti gbà náà but lẹ́ni Tinubu ọ̀hún ni òwárí náà Nàìjíríà tàn báyìí ẹ rí i pé ẹ kíyè sára ni àgbàlódé bí wọn ní Barrister ní yóò ní àgbàlódé la fi ń fẹ́ sọ̀rọ̀ rìn o
ẹ pẹ́ sọ ló fi rìn ni bàbá fi rìn àgbà dé ni ẹ má tara yín àgbà ti dé bí Tinubu bá lọ 100 ọdún kankan ò ní yege àṣírí lẹgbẹ́ lẹ́nu mi lónìí tó bá wù yẹn ẹ máa kọ ọ̀rọ̀ tí n bá ti sọ ẹ máa kọ́ lẹ̀ tó bá wù yẹn ẹ máa kọ́ lẹ̀ ẹ máa wòran èmi ò ní sọ́jọ́ dúdú ọ̀rọ̀ lọ báyìí ni màá fi àdàgbàrọ̀ ètò yìí rọ̀ sí èmi ti yín tó tọ́ bàbá àṣà.